ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. tóní ló ta lẹ́jọ́ ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ẹ̀kọ́ nílé pàlejò kan súnmọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà ó ti yá. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfàwà Sheikh Amidi. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ a jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà ń gbà tí gorí afẹ́fẹ́ o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. lójoojúmọ́ nínú Ramadana. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí yóò fi tán. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu. èyí tí a bá lọ nínú Ramadan tọdún yìí ìgbésí ayé ènìyàn táàgì wá sí tọdún yìí ìgbésí ayé ènìyàn àti bó ṣe ń so papọ̀ mọ́ àwọn ẹ̀dá míì àti sọ wúlò àti bẹ̀rẹ̀ ẹ̀dá Ádámà. àwa kú báwo ni Ádámà ti kúrò níbi tá a dá a sí. àmọ́ ká tó lè sọyún a gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ àgbọ́yé kí ní jẹ́ Ṣètọ́nù tá a là ń pè ní Sátánì. àwọn ní alẹ́ èṣù ni àwọn ní alẹ́ èṣù kọ́. báwo láti gbọ́ yé èṣù Yorùbá ní jẹ́bẹ̀ ìyí tí Kùránì wí ní Ṣètọ́nù. Sátánì Ṣètọ́nù àṣètọ́nù Ṣètọ́nà Ṣètọ́nù ti Kùránì mu. àwa lédè tiwa àní èṣù. àmọ́ èṣù ni àwa rí wípé ní táwọn Yorùbá ń pè léṣù nǹkan kan tí wọ́n ń bọ ni wọ́n á ṣù papọ̀ mọ́ra wọn mélèyí tí wọ́n bá ti wẹ òkúta nìyẹn gí tí wọ́n bá ti wẹ̀ pẹ̀lú gbogbo èròjà tó yẹ kán fi wẹ̀ wọ́n máa wá pè léṣù òkúta èṣù. yẹn gí òkúta kan ní jẹ́ bẹ́ẹ̀ a máa ní dúdú àti pàlà. wọ́n á wá àwọn ewé kan bí ewé náà àràgbá ọlọ́yìn ìsìnsìn wọ́n á mú mọ́ra wọn wọ́n fi wẹ̀ tán bá wá wẹ̀ tán wọ́n pe àwọn ohun tó yẹ wọ́n pè àtẹ̀tùpọ̀ wọ́n ṣáná sí odò wọn nu wọ́n máa wá ran níṣẹ́ èṣù ń tà ṣù mọ́ra wọn ni Yorùbá pè léṣù. tó a gbé bẹ́ẹ̀ bá lórí lọ́dọ̀ sí Yorùbá Ṣètọ́nù kan eléyìí ni object ni non-living thing nítorí ibẹ̀ wá rin ibẹ̀ dọ̀tí jíìmù kan máa gbé bẹ̀. Ntí Kùránì ń pè ní Ṣètọ́nù náà ni jíìmù kẹfì gbogbo àjọ̀nú tí ò bá ti ṣe tọ́lọ́mù àjọ̀nú tí ò bá ti sin lọ́mù Ṣètánì tí Kùránì gbé bẹ̀. ẹni tó wá jẹ́ ábù ẹni tó jẹ́ bàbá fún àwọn ìran yẹn Ìbùlísù ní ń jẹ́. Ìbùlísù àǹjọ̀nú kan ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa mo parí ẹ̀ síbi tí ò dáa. ó bẹ̀rẹ̀ pẹ̀lú ká sí lọ́wọ́ ká gbọ́ràn ká kéwu ká fàáyà àmúpadà kángun ọ̀rọ̀ rẹ̀ síbi àpadà sí ibú ọlọ́mọdé ká padà sí ibú olúwa bá padà sí ibú kò sẹ́ni tí ò lọ. gbogbo tí àpadà sí ibú bá sọ̀rọ̀ àpadà sí ibú ò lè sọ̀rọ̀ àìdá kankan ní tọ́lọ̀ bá sọ àpadà sí ibú dà kó má yẹ̀ lọ wa. àpadà sí ibú ò dá o. àpadà sí ibú ló bá Iblis ẹni tí ń gbé láàrin àwọn màláìkà ó padà wá di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó dàgùntàn jẹmọ̀jẹmọ̀ ó wá padà dẹni tí ń bá àwọn ẹbọra jẹun. Ìbùlísù ó padà wá dẹni tí wọ́n ní ká máa sọ ṣáájú gbogbo nǹkan rẹ̀ pé a'udhu billahi minash shaitani ar-rajim àpadà sí ibú ló sọ di bẹ́ẹ̀. ó wá ní mùsàkọ́bù
láti jọ́ tọ́lọ́hun ti làánà rẹ̀ tọ́lọ́hun ti lé kúrò láàrin àwọn màláíkà oníbi tí ń gbénú ayé kì í kọ̀ sí pé yín nìkan kì í rárá òkú lẹ́mbàsì oní secretariat kí ni mo ti wí oní secretariat ìbílísù ní secretariat oníbi tí ń gbé a wàá sọ fún wa bó ti rí gángan ṣùrádà láwòrán bó ti rí ní ìṣẹ̀dá àjọ̀nú ni a ti ju ìbáwọn àjọ̀nú tí máa yà àjọ̀nú lòun náà àwọn ẹ̀dá kan tọ́lọ́hun dá látara èéfín iná min sọ̀lìsọ́ọ́lì mìnàrí àwọn mímárì jẹ́ ẹ̀ so ló fi dá wọn mímárì jẹ́ mìnàrí látara àwọn iná lọ́lọ́hun fi dá wọn àjọ̀nú ntọ́lọ́hun fi dóhun náà nù ni kọ̀sírùn ó kúrú àmọ́ ó ní kú wàtò tẹ̀sàkùl ó lè pa àwọ̀dà ó lè sọ̀rọ̀ ẹ̀dín tó ga ó lè sọ̀rọ̀ ẹ̀dín nǹkan kí nǹkan àmọ́ níbọ̀ ti dá gangan àjọ̀nú tó kúrú ni ìbùlísù jẹ́ dákùmá tó wá tóbi níbọ̀dì. àjọ̀nú ni ó ń torí pé káfìrí ni ìbùlísù gangan ló kọ rẹ̀ àmọ́ torí pé kèfèrí àjọ̀nú tí ò ṣe tọ́lọ́ ni òun náà gba oríkì Ṣayton gbogbo àjọ̀nú tí ò bá ti gbọ́rọ̀ sọ́rọ̀ lẹ́nu ìlà ń pè ní Ṣayton ó kọ tiẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ìbùlísù ni wọ́n níbi tí wọ́n ń gbé wọ́n ní ẹ́mbásì wọ́n ní secretariat wọ́n sì ní mamlaka kingdom tó fẹ̀ dáadáa so àwa máa ṣàlàyé lẹ́yìn fún wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àdísì kan l'Ànábì ti ṣàlàyé fún wa ibi tí ń gbé Ànábì ní inna arsha iblisa ala al-bab fayab'asu sarayahu fayaftadinuna an-nasa fa'azamu inda manzila azamu fitna Ànábì ní Iblis tí Ọlọ́run tó wà tádàmọ̀ jọ fi gbágbága wọn tọ́lọ́run léhun tọ́lọ́run sọ pé òun láàánà orí òkun ní ń gbé ibẹ̀ ní secretariat àti wà pẹ̀lú kọ́lọ́sí orí òkun orí omi yìí máa wá àwọn ọmọ ogun rẹ̀ jáde láti lọ máa ṣe iṣẹ́ tó gbélé wọn lọ́wọ́ ẹni tó nípò jù nínú wọn náà lẹni ó bá ya oní aládẹ́wò jù ẹni tó bá sọ́gbọ́n jù nínú wọn nípò rẹ̀ ó ga jù àdìsí yá mọ̀ pé secretariat àti Ṣẹ̀tánì àgbà orí omi ló wà àwọn kan wá gbẹ́ rìsáàsì títí wọ́n á já mọ̀ pé ibi tí òkun méjì kan ti pàdé ara wọn tí wọ́n kọlura wọn ibẹ̀ ni lọ́lọ́run sọ ní Kùránì pé màlájà al-Bahraini yẹ ló tẹ̀ kíyà ní bá ń káyà ni. ibi tí òkun méjì ní tọ́lọ́hún tọ́ka sí pé màlájà al-Bahraini Ọlọ́run ní afa lásán ní òkun méjì jẹ́ yẹ̀tẹ̀gíánì wọ́n fún kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn àmọ́ bẹ́ẹ̀ náà kò mẹ́ba sákùn kí ní pa àlàsí wọn láàrin sáwò lérí. ibẹ̀ yẹn gángan náà ni sẹkítẹ́rìàtì Ṣẹ̀tánì àgbà ń bẹ wọ́n ní kí ni wọ́n ní tá a bá wádìí rẹ̀ dáadáa wọ́n níbẹ̀ yẹn bọ́ sí island kan tí wọ́n pè ní Bermuda Island Bermuda Triangle musallasu Bermuda. Ibo la ń pè ní Bermuda Triangle BERMUDA Bermuda Triangle tí wọ́n tún máa ń pè ní Devil's Triangle níbo ló wà ààyè kẹ́ni tó kó àwọn ìlú bíi mẹ́rin tó kó wọnú nínú ayé kí làwọn ààyè náà Miami l'Amẹ́ríkà San Juan ní Puerto Rico àti ìlú tí ń jẹ́ Bermuda gẹ́gẹ́gẹ́gẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wá jẹ́ nínú òkun tó gbabẹ̀ kọjá ni wọ́n ń pè ní North Atlantic Ocean àwọn ìlú tá a dákọ̀ yìí tí a bá lọ wádìí rẹ̀ àwọn ni wọ́n ń pè ní Bermuda Triangle èèmọ̀ kan máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí àwọn scientists ò yídi rẹ̀ lọ́la ọ̀gá ìmọ̀ tí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé èyíkéyìí ọkọ̀ òfurufú tó bá kọjá ní àwọn àyè yìí wọ́n rírí mọ́ kì
kì í ṣe pé yóò crash mú wá sí wọn nírí mọ́. tọ́ba tó wá rán àwọn nǹkan mí pé bẹ́ẹ̀ lọ́wọ́ wa wádìí ibi tó wọlé sí yẹn ló kóra mọ̀ nírí mọ́. tó bá fi lè kọjá níbi triangle tí wọ́n ń pè ní Bermudian triangle yaani ṣé ẹ mọ̀ pé ní tẹ́ńpẹ̀ ní triangle nǹkan tó ní orígun mẹ́ta ìlú mẹ́ta ní orígun yẹn náà láti kà wọ́n Miami, San Juan àti Barbuda ìlú mẹ́tẹ̀ẹ̀ta wọn láyìn kan kọ̀nẹ́ẹ̀tì wọn pọ̀ ibi àlàfo tó kọ̀nẹ́ẹ̀tì wọn pọ̀ tọ́kọ̀ òfurufú kan bá bọ́ sáàrin wọn ní rí mọ́nú ayé ìwà ka bí 8 sí 9 tó ti pòórá láyé yẹn tí wọ́n rí mọ́. ètò àdúrà mi ń gbà ó ti yá. látẹnu àfàwà ṣéèkì àmìdí. ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. onílé tàlejò ẹ jẹ́ àjọgbọ́. ètò àdúrà mi ń gbà ó ti yá. ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. látẹnu àfàwà ṣéèkì àmìdí. ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọgbọ́. onílé tàlejò ẹ jẹ́ àjọgbọ́.